ó ti yá o ká jíjọ máa gbọ́ ó ti yá o ká jíjọ máa gbọ́ Yorùbá World Media ni mò ń sọ ó ti yá o ká jíjọ máa gbọ́. Èdùmàrè nínú àánú ẹ̀ á jọ máa kó wa yọ o. A ti sọ ọ̀rọ̀, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀yin ìyá, mo kí ọmọdé, mo kí àgbà o, ẹ kú kalẹ̀ o. Mo dẹ̀ kí àwọn ẹlẹgbẹ́ mi náà nínú ilé wípé a kú ètò ìwájú àti lẹ́ẹ̀kan sí àmì. Ṣé rí Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní kinní ẹ olóhùn lọ sóko òun lọ sódò tó bá dé ibẹ̀ náà ló máa bá ibẹ̀ ló máa bá o torí pé àbọ̀rọ̀ à ń sọ fún ọmọlúàbí a ti sọ̀rọ̀ nígbà tá a kì í ṣe létí dídì à ń gbọ́ kétékété. ẹ ṣe a kì í ṣe létí dídì torí pé ìwọ̀ntúnwọ̀nsì gan-an ni nǹkan dùn mọ́ torí atẹnumọ́rọ̀ ni iṣu atẹnumọ́rọ̀ ìjóná àti pariwo fún yín tó àti pariwo ẹ̀yin ọba wa gẹ́gẹ́ bí n tọ́ ní kí n sọ̀rọ̀ sí lórí ètò nírọ̀lẹ́ yìí pé ojú tẹ́ fi mú ọ̀rọ̀ tó wà lẹ́yìn kì í ṣojú tó dáa o kì í ṣojú tó dáa ẹ̀yin bàbá wa torí pé wọ́n ní igba ọmọ là ń kó lọ sọ́jà a lè kó irínwó ọmọ wálé ní orílẹ̀-èdè Yorùbá ibi tẹ́ ẹ ti wá rí àmọ́ ṣùgbọ́n ẹ má jẹ́ káwọn Fúlàní igba ọmọ tẹ́ ẹ kó lọ ọjà ẹ má jẹ́ kán tún jàgbà mọ́ yín lọ́wọ́ torí ẹ ń ṣe bígbà pé kò kàn yín ẹ kọ́ bí ara sí ṣùgbọ́n a dúpẹ́ pé ọ̀rọ̀ náà ó ti ń wọ̀ ìlétí díẹ̀díẹ̀ báyìí a dẹ̀ dúpẹ́ torí pé wọ́n ní tá a bá dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣoore fún ni orí àyá a tún fẹ́ ṣe sí i. bẹ́ẹ̀ni. a dúpẹ́ pé etí yín ti ń là sí tí àwọn bàbá wa sọ mo kí bàbá wa Professor Adébánjí Akíntóyè bàbá nìyẹn mo dẹ̀ kí olóyè Irúnmọlẹ̀ Ìgbòho Òòṣà owó bàbá dámì mo kí yín o mo kí ẹ̀yin aṣíwájú wa ẹ ṣé gan ni o ẹ kú àdúrótì ẹ kú ìlàkàkà láti gbà wá sílẹ̀ nínú oko ẹrú tá a wà yìí ẹ̀yin ọba wa ní orílẹ̀-èdè Yorùbá ẹ wò àárín títorí àwùjáre kí tó tọ́ lẹ́nu o a ti ń pariwo fún yín ó ti ń ṣe díẹ̀ o wípé ẹ jọ̀ọ́ ẹ dìde sọ̀rọ̀ wa ẹ dìde sí ọ̀rọ̀ wa ìyà tí àwọn èèyàn wa jẹ ní orílẹ̀-èdè Yorùbá yìí ó ti pọ̀ jù ẹ máa rí pé àwọn ọ̀dọ́ wọ́n ti ń fárígá díẹ̀díẹ̀ báyìí àwọn ọ̀dọ́ ti ń fárígá wípé káwọn Fúlàní kọ́ kúrò ní ilẹ̀ wa kọ́ kúrò ní orílẹ̀-èdè wa kọ́ kúrò ní ilẹ̀ wa kọ́ kúrò ní sàkání wa torí pé kò sí oore tó ń ṣe fún wa wọ́n ibi náà ń ṣe bẹ́ẹ̀ ni a fẹ́ wọn mọ́ ní sàkání wa a fẹ́ wọn mọ́ láàrin wa àtàn kò sí àjọṣepọ̀ láàrin wa àti àwọn Fúlàní ẹ̀yin ọba wa ẹ dìde sí ọ̀rọ̀ yìí ẹ má kọ etí kò kàn mí ẹ má kọ sí tàbí wípé bámúbámú ni mo yó torí àwọn ọba míì nínú àwọn ọba wa etí bámúbámú ni wọ́n orin bámúbámú ni mo yó òun náà kọ sí wọn ò fi bẹ́ẹ̀ dá sí ọ̀rọ̀ tá a gbé tá à ń làkàkà lé lórí láti ọdún yìí wọn ò dá sí o tó bá yẹ lẹ́nu bí ọjọ́ bí mílíọ̀nù ò sìn tí wọ́n ṣẹ̀ ń dá sí ọ̀rọ̀ wa àdúpẹ́ ṣé wá rí o wọ́n nílẹ̀kẹ̀ má jalè má jà sóde ibìkan ló máa já sí o tọ́rọ̀ ẹ̀ bá kanlẹ̀ tọ́rọ̀ ẹ̀ bá ṣẹlẹ̀ ó máa bá yín o ẹ rí pé ní nǹkan bí ọdún kan àbọ̀dún mélòó sẹ́yìn tó ń pa àwọn ọba ẹlẹgbẹ́ yín kò mà kí ló ti díẹ̀ jáde kò mà sí nǹkan kan tó fi wọ́n ṣe ìdí rẹ̀ tẹ̀sí gbọ́dọ̀ dìde kẹ́ ẹ jẹ́ kí ọ̀rọ̀ tá à ń sọ ẹ̀ kó ka yín lára àwa lọmọ yín àwa lèèyàn yín àwa lẹbí yín
kì í ṣe àwọn fúlàní tẹ kó màálù fún abẹ́tú fúlù màálù ju ayé àwa ọmọ yín lọ torí gẹ́gẹ́ bí nǹkan táwọn fúlàní sọ tó bá pa màálù wọn ẹyọ kan wọ́n á pa 100 èèyàn àti 50 èèyàn láti fi dípò màálù kan tó yẹ kó rí bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè wa wọ́n dúnkokò mọ́ wa wọ́n halẹ̀ mọ́ wa ṣé rí gbogbo tó ń ṣẹlẹ̀ ní Benue ẹ̀yin ọba gbogbo ojú kòkòrò wọn ilẹ̀ Yorùbá ni o ilẹ̀ Yorùbá ni o abọ́ ọ̀rọ̀ ń là ń sọ fọmọlúàbí o tó bá dé inú ẹ̀dọ̀ kó dojiji o abọ́ ọ̀rọ̀ ni o torí ẹ rí pé ilẹ̀ Yorùbá ń sìn á ti wà vulnerable to be attacked at any time láàrin Fúlàní àti àwọn ọmọ Ìgbò àwọn ọmọ Ìgbò wọ́n sọ wípé àwọn làwọn ní ilẹ̀ Yorùbá àti pé history tí bàbá wa kan tí wọ́n sọ nígbà kan mi ò mọ̀ bóyá bàbá wa yẹn bóyá wọn ò mọ ìtàn ni ẹ má bínú pé mo lo èdè yẹn bóyá wọ́n dẹ̀ mọ ìtàn ni bóyá wọ́n sọ̀rọ̀ láti fi ṣe ojú ìṣàjò nítorí kò yé mi tí odidi ọba aládé máa sọ pé kinní kan igbá kan kòkò bàbá ó kù díẹ̀ káàtó ẹ̀yin ọba wa iṣẹ́ ìdálẹ̀ láàrin wa kì í ṣe kékeré ó pọ̀ gan o ẹ withdraw àwọn màálù tẹ kó fáwọn Fúlàní kán máa bá yín fi lọ máa jẹ nǹkan ọ̀gbìn táwọn bàbá wa àwọn ìyá wa àwọn àbúrò wa tí wọ́n ń gbìn láti fi má jẹ́ kébi pa wá nílẹ̀ Yorùbá tí ọ̀rọ̀ ẹ̀ bá ṣẹlẹ̀ kẹ́ rí pé wọ́n dúnkokò ńgbà kan nípa àwọn ò ní kó oúnjẹ wọ orílẹ̀-èdè Yorùbá a mọ̀ pé àwọn náà lọ́ tún bẹ̀bẹ̀ o tó bẹ̀rẹ̀ sí ní tú kó oúnjẹ wọlé padà o ṣùgbọ́n ẹ jẹ́ kí a sọjí ẹ jẹ́ ká sọjí o ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ṣe rí àbọ̀rọ̀ torí tábà ní títorí àwíjàre sẹ́ẹ̀ títọ́tọ́ lẹ́nu a ti ń sọ̀rọ̀ yìí àwọn bàbá wa Adébánjí wọ́n ti ń sọ̀rọ̀ yìí olóyè Sunday wọ́n ti ń sọ̀rọ̀ yìí àti àwọn ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ lọ ẹ dìde ẹ jẹ́ ká lé àwọn Fúlàní kúrò láàrin wa kò sí tábẹ́fì ẹ̀yin bàbá wa ṣe ju pé à ń pàrọwà sí pípé kẹ́ ẹ dìde kẹ́ ẹ gbárùkù tí nǹkan tá à ń jà fún káwọn ọmọ yín kan kúrò ní oko ẹrú káwọn ọmọ yín kúrò ní oko ẹrú bẹ́ẹ̀ ni n tó lè là wá n tó lè mú yín gba oríyìn tó lè mú yín kẹ́ ní ẹnu ọ̀rọ̀ ní orílẹ̀-èdè Yorùbá rè a fẹ́ dá agbára padà sọ́dọ̀ yín a fẹ́ dá àṣẹ padà sẹ́nu yín nítorí ó pẹ̀lú tá a fi ń làkàkà wípé kí ẹ̀yin bàbá wa kí agbára padà sọ́dọ̀ yín èyí tẹ́ lọ ń gba àṣẹ lẹ́nu kánsẹ́lọ̀ ládùúgbò ó rí dínkù yín o ó bu ẹ̀tẹ́lù yìí ẹ jẹ́ ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀ sà mà gbogbo ẹ̀yin àgbààgbà wa ájúṣe fún wa o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ kó bàjẹ́ o ẹ má jẹ́ kó bàjẹ́ o olóòtú a kó ètò lénìí ètò náà ẹ̀yin èèyàn wa màá rọ̀ yín pé kẹjọ kẹ bá wa pín ẹ jẹ́ kó rìn kó dọ́dọ̀ àwọn bá wa kó dọ́dọ̀ President Bọ́lá Ahmed Tinubu kí Bọ́lá Ahmed Tinubu kó tú wa sílẹ̀ kó yọ okùn lọ́rùn wa torí nígbà tí ẹ̀yin bá dàkàkà sí pé fẹ́ lọ fún ẹlẹ́ẹ̀kejì ńgbà kò sí ni tẹ bá ṣe lọ tẹ ṣe bọ̀ náà ẹ máa kúrò nídìí ẹ̀ náà ni a tún bọ́ sọ́wọ́ àwọn Fúlàní ẹ fẹ́ fi wá sóko oko ẹrú ayérayé báyìí kọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ o bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ jọ̀ọ́ ẹ bá wa pín orílẹ̀-èdè yẹn ẹ jẹ́ káwa Yorùbá máa bá tiwa lọ Ìgbò dẹ̀ láwọn náà ń lọ ẹ jẹ́ ká mọ́ ọ lọ àwọn Haúsá náà láwọn ń lọ kí ló wá tún kù kí ló kù àwa àtàwọn Fúlàní àti ń ṣe ẹbí kan náà oúnjẹ ò dà wá papọ̀ ìwọṣọ wa ò papọ̀ ẹ wò kò sí tó dà wá papọ̀ àti Ìgbò ni àtàwùsá ni ẹ jẹ́ kó ní kálukú kó dọ́mú ìyá ẹ̀ gbé ẹ jẹ́ káwa Yorùbá ẹ jẹ́ ká dọ́mú tiwa gbé ẹ jẹ́ ká dọ́mú ìyá wa gbé ẹ fi wa lọ́rùn ẹ tú okùn lọ́rùn wa ẹ jẹ́ ká máa lọ abẹ̀yìn ni o
bàbá wa Bọ́lá Ahmed ọmọ olódòdẹ ẹ jọ̀ọ́ wa bẹ̀yìn ni o ẹ jẹ́ ká máa bá tiwa lọ ẹ̀yin ọ̀dọ́ orílẹ̀-èdè Yorùbá ẹ dìde o ẹ lọ jẹ ewédú kẹ́ jẹ àmàlà kẹ́ jẹ gbogbo ẹ̀ ẹ lọ jẹ o torí ẹ̀yin ni àwọn Fúlàní in target sẹ́rí tó ṣe fún wọn ní ilẹ̀ Haúsá tó ń gé apá tó ń gé ẹsẹ̀ tó ń sọ àwọn yúùtù tó ń sọ wọn di disable ẹ má jẹ́ kírú ẹ̀ wáyé o ẹ má jẹ́ kírú ẹ̀ wáyé o ẹ lọ jẹ ewédú kẹ́ jẹ gbogbo ẹ̀ ẹ lọ di gbogbo ẹ̀ mọ́ra o olóòtú ẹ jẹ́ kí n filẹ̀ báyìí ká lè torí a ti ń pẹ́ náà lórí ètò yìí ká lè tètè mọ ẹ̀sìn gan mo dúpẹ́. Obert àyànfẹ́ Elédùmarè ọ̀rọ̀lẹ́ ti gbọ́ ní ẹnu bàbá wa Prince Obert wọ́n sọ pé nítorí àwíjàre kó tọ́ lẹ́nu tí itọ́ bá tọ́ lẹ́nu ṣé kò wọ́ ọ̀tẹ̀ sà lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó wọ́ ọ̀tẹ̀ fún ìran ó wọ́ ọ̀tẹ̀ fún orísun wa kítọ́ yẹ kó gbẹ lẹ́nu lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bàbá mi ẹ jẹ́ kó gbẹ nítorí ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kó gbẹ lẹ́nu yín. ó jẹ́ ẹ̀fọ́ ìtọ́ òkè gbẹ lẹ́nu yín bàbá mi lágbára Ọlọ́run. a máa àṣẹ Èdùmàrè a máa mú mi sí kò tí ẹ̀ ní gbẹ ẹ ṣé gan ẹ̀yin ni wa a ní pẹ́ mú ètò wa wá sí òpin ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí pásítọ̀ àti one of Hausa tí ó sọ fídíò méjì ló kù ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ó sọ nípa ẹni tí ó bá káfí iná fún ná ṣe understand iná fún iná ni ojúfojú nínú ọ̀rọ̀ Bíbélì nínú ọ̀rọ̀ Ọlọ́run tí àwọn pastors tí wọ́n ń kà tí àwọn pastors kan tí wọn ò ní ìgboyà yẹn láti sọ òótọ́ ọ̀rọ̀ rather than preaching prosperity à ń sọ̀rọ̀ self-determination à ń sọ̀rọ̀ ìjàngbara fún ẹ̀mí ara ẹ̀ gangan ó wà important ìjàngbara fún ẹ̀mí wa ó wà very very important ẹ jẹ́ ká gbọ́ fídíò yìí kó tó di pé a máa mú ètò yìí wá sópin ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa ẹ ṣé gan tẹ́ ń bá wa share tẹ́ ń bá wa like ẹ mọ́ at least a ní bí 100 people tó ń gbọ́ wa ẹ bá wa like ẹ at least 100 yẹn kó tẹ̀ pé ẹ̀yin èèyàn wa ẹ bá wa share ẹ ṣé gan tí ẹ darapọ̀ mọ́ ẹ ṣé tí ẹ jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá World Media tí ó sú yín ẹ ṣé gan ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí mo akíyín ayìyín o so ẹ jẹ́ ká gbọ́ fídíò yìí kí a tún fi dára wa lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run. My professor, this question says, if someone should kill a Christian, can the family of Christians retaliate? Thank you, sir. This is a very powerful question. If someone should kill a Christian, should the family of the Christian retaliate? Friends, I'm in Northern Region. Everybody, all my members don't give ear. Everybody has given their ear. I can show my children on the Zoom. They have come close. Let's know what is going to answer. Amen. Let's see what Rita Bai is going to answer. Amen. Rita Bai has nothing to answer you, but God has everything to answer you. I am in Northern Region. We know what we are passing through here. I will answer this question with Bible quotation. Let's read Genesis 9 from verse 6. Genesis 9 from verse 6. Genesis 9 from verse 6. It says, whoever shed man's blood, by man his blood shall be shed. For in the image of God he made man. Whoever shed the blood of a man, that man that shed that blood, his own blood also should be shed. This is one thing our half brothers are taking advantage of us. And we, so many Christians, sorry for using this very word, that are bankrupt of the scripture, we say forgive, God will fight our fight. We are the temple of the living God. God is living in us. You are his hand. Somebody will tell you, do not fight. And somebody will say, Rita Bai,
this thing you are saying is Old Testament. Who made God's word old? Who made God's word new? Okay, let's go to Revelation 13 from verse 10. If you say it's Old Testament, let's go to Revelation 13 from verse 10. Revelation 13 from verse 10. Let's see what that place